ṣe pààrọ̀. Gbàdá oníkẹ̀kẹ́. Ọmọ ìyá onípààrọ̀. Gbàdá oníkẹ̀kẹ́. Gbàdá mọ́ sí oníkẹ̀kẹ́ o kọ́sítọ́mà dáadáa ni. Dídán ni yóò máa dán iṣẹ́ olúwa ẹ má tún wò. Láyé òfò àbàdà ẹ má ṣe fọjáwé màá lù o. Ẹ̀yin lọ́mọ ẹ̀dì yẹn tọ́yá ẹ̀ gbàdá ti ṣíwájú. Báyẹ̀yẹ olóòní o dákun ò rọra ṣe. Ẹni ayẹyẹ kó máa ṣọ́ra. Ayọ̀lá kéré fi iṣẹ́ nìtàn. Ẹgbẹ́ oko dẹ̀gbọ́n o. Gbàdá oníkẹ̀kẹ́. Ẹgbẹ́ oko dẹ̀gbọ́n o. Gbàdá oníkẹ̀kẹ́. Akun sáṣọ lò. Gbàdá oníkẹ̀kẹ́. Padà mọ́ sí ẹlẹ́wọ̀n abẹ́ ilé. Gbàdá oníkẹ̀kẹ́. Ẹ̀yin ọmọ ìjọba dáadáa. Gbàdá oníkẹ̀kẹ́. Ìmẹ̀kù oníkẹ̀kẹ́ o. Gbàdá oníkẹ̀kẹ́. Alágẹmọ́rin gbẹ̀rẹ̀gbẹ̀rẹ̀ ikú pa. Bèlè ń tà sí ọpọlọ tó jọra ẹ̀ mọ́lẹ̀. Afẹ́fẹ́ balẹ̀ dológi làmú oníyẹ̀fun rọra ṣe. Ìmẹ̀kù díẹ̀díẹ̀ ọkọ̀ àọ́lá o. Ayé ò lọ sàn gbọ́dọ̀ rárá kó lọ́mọ yẹ. Ẹni múlẹ̀ ti gbàdá ọmúlẹ̀ ti já lọ́mọ. Ó yá ẹ pé oko dẹ̀gbọ́n. Ẹ pé oko dẹ̀gbọ́n o. Gbàdá oníkẹ̀kẹ́. Ẹ pé oko dẹ̀gbọ́n o. Gbàdá oníkẹ̀kẹ́. Ìpèlà olórí ọmọ ló mọ̀ kí ló dé. Gbàdá oníkẹ̀kẹ́. Kò sẹ́ni tó jọ ẹ́ lójú. Gbàdá oníkẹ̀kẹ́. Gbàdá mọ́ sí dọ́kọ̀ ìlú òṣèṣirí. Gbàdá oníkẹ̀kẹ́. Onílárí kò sẹ́ni tó mọ̀lá o. Gbàdá oníkẹ̀kẹ́. Ọkọ̀ ahọ́lá dákun rọra ṣe. Gbàdá oníkẹ̀kẹ́. Ó yá ẹ bá bò fọ́ṣì. Ẹ bá bò fún ya. Àní ẹ bá bò fọ́ṣì. Ẹ bá bò fún ya. A ò ní ṣorí burúkú. Padà mọ́ sí òrora ṣe. Àfàṣẹ péjọ ìmọ̀ ìrọ̀ mi gbé. Àwọn wọn lọ́wọ́ jẹun kò má lè rere kankan jẹ. Àtẹ́lẹwọ́ ẹni kò lè tán ní jẹ o. Ká ṣiṣẹ́ nígbà tó rùn kò ìwà kò sọ pẹ́ jù. Ìgbà ò lọ bí òréré. Má fòwúrọ̀ ṣeré. Báwo lọ́wọ́ lọ́wọ́ kò tó jẹ. Má fòwúrọ̀ ṣeré. Àkókò ò dúró dẹ́nìkan. Má fòwúrọ̀ ṣeré. Má jọyè aláìlérò. Má fòwúrọ̀ ṣeré. Má fòwúrọ̀ ṣeré ọ̀rẹ́ mi. Má fòwúrọ̀ ṣeré. Òṣìṣẹ́ lóko ó máa rere kankan jẹ́. Ó tún dé kan òjòyè adékọ̀dẹ̀rẹ̀. Ọ̀rọ̀kún ológun dẹ̀bi ti àyà tó ń pè mọ́kẹ́lẹ́. Òjòyè àjòjì tán lójú tí kò dẹ̀bi ríran. Ó ti gbàgbé pé tẹnitẹni tẹ̀gítà níta kan. Ohun tí àwọn bá jìyà fún o. Má fòwúrọ̀ ṣeré. Ìwà ilé ìtọ́jọ́. Má fòwúrọ̀ ṣeré. Ṣé bó ń tàn fara ṣiṣẹ́ fún? Má fòwúrọ̀ ṣeré. Ìyẹn apẹ́kọ̀rin kẹsẹ̀. Má fòwúrọ̀ ṣeré. Ó pẹ́ ọ̀pọ̀ àtẹ̀tàn. Má fòwúrọ̀ ṣeré. Ìgbà ò lọ títí lá. Má fòwúrọ̀ ṣeré. Àkókò dúró dẹ́nìkan. Má fòwúrọ̀ ṣeré. Má fòwúrọ̀ ṣeré ọ̀rẹ́ mi. Ọkọ mi, èmi rò pé bóyá kò bá nǹkan báyọ̀ wá ṣe. Ó máa wá òkè ju bó ṣe ń fún wọn lówó yìí lọ. Kí ló rí ọ? Kí ló wrong nínú pé mo fọ́rẹ́ mi lówó? Èèyàn sọ fún mi pé business òun wà down and they decide láti fún ní little cash kó fi kick her up again. Is there anything bad in that? Èmi ò sọ pé kò dáa bó ṣe ń fún wọn lówó. Àmọ́ ìyàwó wọn ló wá bí wá sọ fún mi pé gbogbo owó tó ń fún wọn ṣé náà fi ń mọtí, wọ́n lè tún fi ń kóbìnrin. Mọtí? Kí n kó obìnrin? Nǹkan tó sọ fún mi nìyẹn. Èmi dẹ̀ ń wò pé bí àtọ̀ bá bá wọn wáṣẹ́ táwọn náà mọ béèyàn ṣe ń ṣiṣẹ́ owó. Tó mọ bó ṣe ń sweat fún owó, wọ́n mọ bó ṣe máa náwó yẹn. Ó dẹ̀ máa tún help family wọn. Kí ni mo sọ? Ọ̀rọ̀ wà nù nǹkan tó sọ náà, but I'm thinking. Okay, I'll think about it. Màá ní ìwọ̀n nǹkan tí mo lè ṣe sí. Nítorí mi ti láìgbé àwọn ṣe ń kọ́ńpé. Adájọ́ rẹ̀ ti sọ. Àgbà tí mo rí kò ṣe ń kọ́jú tó set. Ọ̀rẹ́. Yíyọ. Bóyá ẹ ká sáré sọ ọ̀rọ̀ wa kó tó di pé mo jáde tó lọ́nà nǹkan tí mo fẹ́ lè pè náà.
Okay. Yeah, èló ló pé owó tó sọ pé nídìí? 700. 700,000. Bẹ́ẹ̀. Sori àti kúrò lọ́rẹ̀ àti dọmọ ìyá so kò sí nǹkan tó wá dọ́dọ̀ mi tí mi ò ní ṣe fún ẹ so the 700,000 mo máa fún ẹ. O ṣe gan-an rẹ ni ojú ò ní tiẹ̀ inú ò ní tọ́wọ́ ẹ̀ gbogbo nǹkan tó bá náwó sí báyìí ọwọ́ ẹ̀ máa tó ní. Àmín àmín sori kí la wà fúnra wa fún gbogbo àdúrà tó ṣe fún mi Ọlọ́run àgbà Ọlọ́run àdẹ́gbà títí wọn náà. Now the money mo máa fún ẹ bí mo ṣe sọ but I'm not gonna give you in cash. O fẹ́ ṣe transfer bí check. No transfer no check sori èrò mi ni pé bí mo ṣe ń fún ẹ ní ẹja kò dá tó so mò ń rò kò jẹ́ kí n máa fún ẹ lẹ́ja ó jẹ́ kí n kọ́ ẹ bọ́n ṣe ń pẹja ni torí the more tí n bá ṣe ń fún ẹ lẹ́ja ń ṣe ló dàbí pé mò ń enslave ẹ then mò ń rí ẹ nírìí pé kò ṣáà máa padà wá kó wá máa gbà lọ́wọ́ mi tí ò dẹ̀ jẹ́ kó rí bẹ́ẹ̀. No bóyá òun wò pé mò ń mismanage gbogbo owó tó ń fún mi mò ń invest ẹ ní nǹkan tó ń kó bá mi ojú forex lọ bí dọ́là ṣe ń lọ sókè tó ń wálẹ̀ yẹn nǹkan tó ń kó bá mi nìyẹn. mo understand ìdí nìyẹn gan-an tí mo fi fẹ́ take step tí mo take yìí sórí tó bá di ọjọ́ Monday ìwọ ṣáà wá bá mi nílé a máa jọ débì kan wàá wá mọ ìtumọ̀ nǹkan tí mo ń ṣàlàyé fún ẹ. Friday ó mọ nǹkan tí mi ti wò ṣùgbọ́n nǹkan tí mo wò pé tó bá tẹ̀lé fún mi gbogbo owó yẹn tó bá fún mi ní ìdajẹ tí bá sáré dálé nǹkan tí mo fẹ́ dálé sínsìn ó máa yí ìdòwò kí Monday tó dé báyìí máa ti rówó. mo understand ẹ ìwọ ò ṣe jẹ́ kí Monday yẹn dé kémi mú ẹ débi tí mo fẹ́ mú ẹ dé kó wá wo interest tó máa rí nígbà tó bá bẹ̀rẹ̀ yẹn compared to the interest you wọ́n sọ. You understand? Monday. But don't worry, mo máa fún ẹ ní little cash tó máa fi gbé cab that can actually drop you off. Mi ti ẹ̀ ń gbé cab mi. Oh, máa lè ṣe máa ṣe. Uber ni máa ń lò. Oh, better mo tiẹ̀ ní àwa, I will just get you my call Uber. Èmi náà ní app yẹn lórí fóònù mi. Oh, okay. Ṣùgbọ́n kódà tí bá gbé ilé tí mo fẹ́ gbé yìí sí, wọ́n máa tún fún mi bonus. That's serious. You want to do just to pay you? Oh, that's good. Okay, I'll give you the money. See what I báwo lọ́wọ́ lọ́wọ́ kó tó jẹ má fòwúrọ̀ ṣeré àkókò dúró dẹ́nìkan. Ọ̀gá ṣe. Fine. Yeah, fine. Wow. It's very well. It's so sweet. Then 20,000. Fi kún 30 tó wà lórí. I believe that should be enough. More than enough. Thank you so much. Thanks for taking care of me. May God bless you more and more. Ọkọ mi, o ṣé, iná ò ní tọ́wọ́ ẹ̀ láéláé. Inú mi dùn gan because at a point nínú ilé yìí mo believe pé I was losing it pé I wasn't performing like a man ṣùgbọ́n ní sùúrù ó dúró tì mí ó ní àforítì mo wá ń ṣàdúrà pé Ọlọ́run á jẹ́ ká pẹ́ fúnra wa Ọlọ́run á tún jẹ́ kí n máa múnú ẹ̀ dùn sí torí ìwọ ni obìnrin tó yẹ kó máa pè mí tún mi ṣe ó tún ilé ayé mi ṣe. Thank you so much. Àfàṣẹ́gbẹ̀jọ ìmọ̀ ìrọ̀ mi dé. Àwọn wọn lọ́wọ́ jẹun kò má lè rere kankan jẹ. Àtẹ́lẹwọ́ ẹni kò lè tán ní jẹ́ o. Àṣìṣe nígbà tó rùn mọ́ ìwà kò tó péjú. Ìgbà ò lọ bí òréré. Má fòwúrọ̀ ṣeré. Báwo lọ́wọ́ kò tó jẹ. Má fòwúrọ̀ ṣeré. Àkókò dúró dẹ́nìkan. Májòyè aláìlérò. Má fòwúrọ̀ ṣeré ọ̀rẹ́ mi. Òṣìṣẹ́ lóko ó máa rere kankan jẹ́. Ó tún dé ẹ̀kọ́ òjòyè adékọ̀dé rẹ̀. Ọ̀rọ̀kún ọlọ́gbọ́n níbi tí àyà tó ń pè. Kí ló dé fi finá sórí Òjòyè àjòjì. fíríǹkì tẹ́ gbé fún ọ̀gbẹ́ni? Ṣètìlẹ̀ ìbáwò kí ló ń wí? Mọ bóyá lọ. Lọ ń bò mi ò ṣe mọ bó ṣe ń lọ ni mo sọ fún ẹ pé kí ló dé òfiná sórí fíríǹkì tó gbé Wọ́n fún. tó béèrè fúnra fún wọn. Ẹ̀yin tó ìbúra béèrè fún kọ́ kí ló dé ìfiná sórí Owó ẹ̀. yín ká nìyẹn. Wo wájọ ànígbà tẹ gbé ọtí fóun
ìgbà tẹ́ máa gbélé ìfẹ́ mi gangan ẹ fi iná sórí ẹ̀ ni mo sọ fún ẹ. nǹkan tẹ́ ẹ rà nìyẹn nǹkan tágbára yín ká nìyẹn ṣé mo yín tó ń ta náà ẹyọ kan. èlò lọ́tà. 5,000 iná ẹyọ kan. tó bá jẹ́ 50 million náà ń tà abógbọ̀ kó jẹ́ gbogbo ayé iná ń ta iná yẹn mo fẹ́ lórí ìtọ̀dọ̀ mi náà. ẹ mọ̀ nǹkan tẹ́ ẹ ń ṣe tí máa fi padà wá tí máa mú wá 5,000 iná ẹyọ kan ẹ̀ẹ́dẹ̀ fẹ́ ná méjì. iyekíye tó bá jẹ́ lọ́ba mi mú wa màá wá jókòó sórí ìjókòó ń bí. mo dé tán. máa jókòó sórí ìjókòó ń bí ọmọ ẹgbẹ́ mi kan wá jókòó síbì kan wọ́n á máa finá sórí ìtì ẹ̀ kò ní síná lórí ìtẹ̀ mi gbogbo ń tàn sọ náà ṣó kàn gí méjì ni. ó yà ká. kí ló sí. ó yà ká. no respect ma. ìbílẹ̀. Ofna. Good boy. Iná tí ẹ pẹ́ jù tọ̀dọ̀ mi lọ́wọ́. Ding 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 dong. Dang 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 dang. Da 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 da. No respect. No respect. No respect, brother man. Yes, man. Have a seat, man, brother man. I and I. Ding ding. Ding 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 ding. Dong dong dong. Brother man. I and I. Something banging on my head. Yes, sir. Epele. Ṣé mo lè mọ̀ yín? You say what? Can I feed you? Me go. Feed you. Feed you. Ṣé mo lè mọ̀ yín? Ló ń jẹ́ bẹ́ẹ̀. Yes, my brother man. No respect. I and I. Jah Rastafari. You understand me, man? Gbajúmọ̀ la wà ní gbòòrò yìí. Socialite. Socialite. Yàtọ̀ sí wípé ẹgbọ́n tí síwájú tó tọ̀rọ̀ sí lórí. Ẹgbọ́n tó lọ báwo náà jẹ́ kẹ́ ẹ wọ bí? Kò yé mi. Pẹ̀lú bẹ́ẹ̀ ṣe rí yìí ni. Èmi àbí wọ. Ta ni ó yẹ kán jẹ́ kó wọ bí inú èmi àti ẹ? Tell me, brother man, tell me. Tó múra tó wọ parachute lórí ara wọn yìí. Kì í ṣerú ẹ̀ náà wọ́n bí mẹ́. Parawọ́. Ṣáà tí mo lẹ pé parachute. Tó bá jábọ́ nu plane bóyá wà land safely. Ọlọ́run ó máa ṣe dẹrù ò ń bọ̀ lẹ́yìn tí ó ṣe wù. Ẹ pẹ̀lẹ́ ẹ rajàre. Mo mọ èèyàn kan lábúlé ìwádìí o bẹ́ẹ̀ ṣe rí ìgangan ló ṣe rí àfi bẹ́ẹ̀ ni pé wọ́n gé eyín sí méjì. Ayana. Ẹ̀yin gangan bẹ́ẹ̀ ṣe rí àmọ́ ohun tí ẹ̀ṣẹ́ rí irun ẹ̀ báyìí bí irun funfun ni olórí burúkú ni ó máa ń dá nǹkan sí ní o ẹ̀yin ò wá dárun fúnfún sí títí yín wọ́n mú yín wò yín látẹ̀kọ́ náà mo ti wò pé olórí burúkú yóò dà pé kejì ẹ̀ rí ẹjọ́ kiri. Two pochwa. Ẹ yàtọ̀ sí. Two pochwa. Ẹ yàtọ̀ sí o. Two méjì ẹjọ́ kiri. For boom shakata. For boom shakata. Ẹ yàtọ̀ sí o. Àmọ́ ohun tó bá yẹ pé báyìí ó lè ní mẹ́sàn-án báyìí ó lè ní mẹ́rìndínlógún ẹ yàtọ̀ sí. My brother jẹ́ ká mọ́ra wa jù báyìí lọ. I'm a socialite, entertainment icon, family brouhaha, boom shakata, Jah Rastafari, no respect. Yay! Bẹ́ẹ̀mẹ̀! Hey! Oníná lórí bẹ́ẹ̀mẹ̀! Hey! Say Jah Rastafari. Jah Rastafari. Fẹ́fẹ̀rẹ̀ sáfàrà. Pardon? Fẹ́fẹ̀rẹ̀ sáfàrà. Jah Rastafari. Fẹ́fẹ̀rẹ̀ sáfàrà. Boom shakata. Oshimaja. Respectful man. Brother man. Àwa tó ń gbọ́ ìyàwó Jamaica ní tiwa. Ó tilẹ̀ jẹ́ pé bí náà bí mi sí ọmọ. I and I, family respect man. Brother man from Jamaica man. Jamaica. Yes man.
ga o. Ojú ẹ̀ ló ń dán báyìí. Ojú ìlú dán. Bọ́dá Báyọ̀ kan. Àlàáfíà ni Báyọ̀ wà. Gbogbo ojú mi tó dẹ̀ tó ń dán báyìí kò ṣe ní Báyọ̀. Ìyẹn bọ́dá Báyọ̀ náà. Wo Lọ́lá, ìwọ ló yẹ kí n máa dúpẹ́ lọ́wọ́ ẹ̀. Torí tí kì í bá ṣe ìwọ tó máa ń gbà mí níyànjú pé kí n ṣàforítì kí n ní sùúrù mi rò pé mo tẹ èmi mo wá kàn débi wípé mo wá ń jèrè Báyọ̀ báyìí tí ọkọ mi ti wà super caring gbogbo nǹkan tí mo wọ̀ látòrí dé sálẹ̀ Báyọ̀ ló rà fún mi. Ó mí ni àwọn ló rà fún yín àbí wọ́n kówó ẹ̀fẹ́ pé kò lọ rà. Mo ní kò sí nǹkan tó bá rí títí tí ò ní ra wálé òun ló lọ rà fún mi. Àṣebáyọ̀ mọ sáìzì àṣebáyọ̀ mọ tó fìtì. Anyways nǹkan tí máa sọ pé náà ni pé kò sóbìnrin tó máa bí tí ò ní rí wí ọ̀rọ̀ ilé ọkọ èèyàn máa ní sùúrù ni sùúrù dẹ̀lé léyìí kò kí ń pọ̀ jù. Ó ti yẹ èmi láì tọ́ pé ṣá bó tó bá lọ kó bọ́ fún mi tó change ẹ̀. Báyọ̀ àbẹ̀rẹ̀ ẹ̀ ṣàkóso Jésù ni. Túnjí mà ti lọ síbi iṣẹ́. Weekend lè ní. Ó lóun ní meeting. Tẹ̀fẹ́ káwọn náà rí mi nìkan rí pé yàtọ̀ ni ṣó kẹ́ǹt. Ó máa ń gbé èdè tó bá ti dé wáyé ẹ̀. Maya picture wálé wọ́n rí ìnà wọ́n rí WhatsApp mi pé mo wá lé wọn léle mi àti àwọn wọn yà fọ́fọ́. Tí kì í bá ṣe pé wọ́n jẹ́ rẹ̀ gidi. Wo ọ̀rọ̀ ẹ̀gbọ́n mi ò yé mi mọ́. A ṣe ń gbà kan lọ́wọ́ wọn bẹ́ẹ̀ lọ ṣe ni. Tí ìgbàgbé pé mi àti wọn ò bá wọ̀ abẹ́tà kí n ra get accommodation fún wọn kán ra máa dágbé kí mi náà dẹ̀ dá wa. Ọkọ mi jọ ń dúró ẹ̀rọ má ṣe bẹ́ẹ̀. Ó mọ̀ kó máa sọ mí lẹ́nu ni. Sọ ẹ lẹ́nu bíi ti báwo. Ó tún bí mi. Ó mọ̀ pé àwọn èèyàn máa sọ pé èmi ni mo jẹ́ kó lẹ́gbẹ̀ẹ́ kúrò nílé. Ó dẹ̀ mọ̀ kó mọ̀ kékeré ara mi ni mí o. Jọ ń dúró ẹ̀rọ má sọ mí lẹ́nu. Ó máa ní sùúrù fún wọn ni o. Sùúrù dìgbà wo? Tí ẹni tí ò ṣetán láti dẹ́kun wà bàjẹ́ tí ò dẹ̀ ṣetán láti padà sábúlé. Kò síbi tó máa tẹ̀ wọ́n sí o. Ẹ̀gbọ́n ẹ̀ ni ẹ̀gbọ́n ẹ̀ ni. Má rò tí wọn tálájọbí ni kò rò ó máa ní sùúrù fún wọn ni o. Okay o. Ti bọ́ tiẹ̀. You don't have respect for your elderly brother, man. No respect. Kí ló ń ṣẹlẹ̀? Ní rapi? Kí ló ń ṣẹlẹ̀? Nínú rapi mi pàtó. Kò jẹ́ sọ́rẹ́. Ó mọ̀ pé gbogbo àgbolo wà ní kò sọ́rẹ́ o. Ọlábùrú mi ló jẹ́ o. Gbẹ̀gà rẹ̀ tún jẹ́ oníṣòrí burúkú ìbàjẹ́ òní dé báyìí. Wọ́n ní wáìtì o. Ó ń dùn mí nú láti ìgbà tí mo ti débi òde yí ìgbésí ayé mi padà. Bó o ṣe yí ìgbésí ayé mi padà, Ọlọ́run á yí ìgbésí ayé padà sí rere jù báyìí lọ. Oorun oníyọ́ kó má yọ pẹ̀lú ògo gbogbo ògo tó wà ní ayé ẹ̀ kò ní díbàjẹ́ kó lu 100 ọdún láyé orúkọ ò ní fi ẹ́ lẹ̀ lọ àti gbogbo àwọn tó lórúkọ pátápátá orúkọ wọn ò ní fi wọ́n lẹ̀ lọ wọ́n á máa gbádùn yín nínú orúkọ ní lọ́lá fatia. Abógbọ̀n mo ní òní pínyìn kìsẹ́ wọ́n ní Kí ni nǹkan tí ẹ fẹ́ sọ gangan? Just tell me, just go straight to the point. Tí mo fẹ́ wí. Ó ń ráyè. Ìtòdè máa fi ráyè tó máa jókòó lé Ọlọ́run ò ní jẹ́ kó dé bẹ́ẹ̀. À ń pè wọ́n ní kò ráyè, à ń pè wọ́n ní kò ráyè, à ń pè wọ́n ní kò ráyè. Ìtọ́ máa fi sọ pé ó tiẹ̀ tí wọ́n á ráyè sí ẹ lọ bá bẹ́ẹ̀ bá dé bẹ́ẹ̀ bá ń bẹ̀. Bẹ́ẹ̀ bá dé bí ẹ̀ bá ń bi tó jókòó sí kò ní dé bẹ́ẹ̀ o. Ìyàwó ẹ̀ náà kẹ̀dẹ̀rẹ̀ mi lè máa lọ bá dáwọ̀ ẹ̀kẹ́ kí ni mo fẹ́ máa bá ìyàwó ẹ ṣe mi lè bá dáwọ̀ ẹ̀kẹ́ mo wá rí èèyàn kan láti ìgbà tí mo ti débi ẹni náà múnú mi dùn gan tó bá jẹ́ póbìnrin ni màá ti rún màá ti gbọ́n màá ti yìn oró màá ti là màá là débi pé á lágàn kò ní rántí mi mọ́ ẹni náà ni mo fẹ́ kó o mọ̀. Okay, fine. Saleni náà, who is the person? Only. Respect, brother man. No respect. Yay! Jable. Jable. Respect, man. Margaret German. Puya, come on. Puya, come on. Yeah, brother man. Wobi, àtìgbà tó ọmọkùnrin tí ń bá mi rìn, ó ní mo ti rí ìbùkún àtọ́lá. Hey! Atẹ́gùn confess mi lọ́tọ̀ nígbàkigbà tí ń bá ti rí o máa dàbẹ̀ ni pé mo ti kọ́lé tó jù báyìí lọ ni. Okay, fine. That's cool. Uncle, kí ni nǹkan tẹ́ fẹ́ gangan? Kí lẹ fẹ́ jẹ́ kí n ṣe? Ohun tí mo fẹ́ ni pé kó jẹ́ kájọ máa wà. Jọ mi ò fẹ́ kó jìnnà síbi rárá.
gbogbo ohun tó bá tó o bá lè ṣe fún mi gẹ́gẹ́ bí ẹ̀gbọ́n ni kó o bá mi ṣe fún un ohun tó bá ṣe nù lè jẹ́ kó ṣe gbé jọ tó bá gbé mọ́tò ẹ̀ tó gbé lọ tó bá lóun gbé padà bọ̀ má bí jọ má bí orí àtàlùbáríkà ni mò ń wá fẹ́ rà fún ẹ jọ. nǹkan tẹ fẹ́ nìyẹn nǹkan tẹ fẹ́ nìyẹn okay that's fine. Tell me right back. Tell me now. Tell me right back. And the money in them from them. Mo sọ fún ẹ, èmi ni mo ní kọ́kọ́rọ́ ayé ẹ̀ lọ́wọ́. Ibà sí di alákà mò ń fi sí jẹ́ sákàtà bọ́bàlà. O ní pé láyọ̀ àtàlàáfíà lọ́gbọ̀n ni àmà wà. Ìbànújẹ́ ò ní débà láíláí èmi ni mo kọ́ńtró ayé ẹ̀. Bẹ́ẹ̀ni, ó ti tán. Ìfọ̀ náà nìyẹn. Gbogbo ẹni tó wà nù lẹ́yìn. Bí mo ṣe jọ́gà lórí wọn ni mo náà jọ́gà lórí wọn. This man respect Babu kò pọ́nyàn lé rárá. Kí lẹ́jọ́ ń fà lẹ́ẹ̀kan tí ó bá jẹ́ pé mi ní làákàyè nígbà tí Túnjí wà bí tèmi ò bá wá ní làákàyè ṣé kàn ní ìbàdàn. wọ́n ń try láti sọ fún wa pé ó fẹ́ bàjẹ́ ni. kí ló fẹ́ máa ṣe sọ́mọ gbogbo báyìí kò gan gan soldier man ṣàgàn báyìí soldier man ó yá wòkè up above the sky ó yá kúnlẹ̀ go down raise it very high no má jẹ́ ó gbé jù because balẹ̀ kó bẹ̀ kó ní kó má bínú go down. Go down for your father, man, and fight after me. Raise your head, raise your head. Fight after me. Mi ní ṣe bẹ́ẹ̀ mọ́. 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 Ìjọ́ tí n bá tún ṣe bẹ́ẹ̀. Ìjọ́ tí n bá tún ṣe bẹ́ẹ̀. Kí n kúrò ń bí. 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 Mi ì dẹ̀ fẹ́ kíyà jẹ mí gbé. Mi ì dẹ̀ fẹ́ kíyà jẹ mí gbé. Nítorí tíyà bá bẹ̀rẹ̀ sí ní jẹ mí. Nítorí tíyà bá bẹ̀rẹ̀ sí ní jẹ mí. Gbogbo tó wà lára mi ló máa dínkù. Gbogbo tó bá wà lára mi ló máa dínkù. Pàápàá jùlọ ètè mi. Pàápàá jùlọ ètè mi. Mi ì dẹ̀ fẹ́ kétè mi dín. Mi ì dẹ̀ fẹ́ kó dín. Toró ní lógò mi. Toró ní lógò mi. Wọ́n náà ní rọ́bà. Wọ́n náà ní rọ́bà. Àtọmọba. Àtọmọba. Wọ́n bá ní dásákì lára ẹ̀. Wọ́n bá ní dásákì lára ẹ̀. Kò sí bọ́yẹ̀ máa rí mi. Kò sí bọ́yẹ̀ máa rí mi. Wọ́n ní rédè. Dansa. Torédè mi. Torédè mi. Ó ní dásákì mi. Ó ní dásákì mi. Kó má dín o. Kó má dín o. Ẹ má lè mi. Ẹ má lè mi. Boom shakata. Boom shakata. President, come on, good man. Filẹ̀. Ní ma zero in your head. Má mẹ̀sí orí ẹ̀. Má mẹ̀sí orí ẹ̀. Nonsense, man. Pẹ̀lẹ́. Ìjọ tó bá tún dọ́gbẹ̀ wọ wàhálà yóò. Wo bí? Wo. Gbogbo tó o bá fẹ́ ní ilé ṣe. Abógo. Tó bá wù ẹ̀ máa fún ẹ ní kọ́kọ́rọ́ bí ìgbàkigbà tó bá wù ẹ̀ ló lè wọlé. Mo wà lémi ò sí lé. Mo lè lọ èmi gan mi ò dẹ̀ gbó. Tàntàrà. Wọ́n ti ní ojú ibì kan máa sá kúrò nílé ìfọ́jú méjì. Fàájì kan wà ní kan máa jẹ́ kí n lọ mọ bẹ́ẹ̀ náà kó tó di pé mo sọ fún ẹ. Respect. Báyìí má tòṣì ní mí. Pásítọ̀ àlejò. Yóò gbádùn ẹ. Gbada. Me ma tell you one thing straight right now. Your love is like burning fire in my soul. In me tease me till me lose control. Till me look for you, brother man. Tí mo sọ ni pé mo nífẹ̀ẹ́ tó pọ̀ jù ni mo ṣe ṣe wàhálà láti rí ẹ. Mo ti dá mo kọ́rọ̀ kẹ́mi kan ló bá wí ni. Wọ́n ò kíkiri mo gbé pé mi fúnra mi mo gbé pé kò rẹ̀ sí ìkọ́nú ẹ̀. You know me before now. Wọ́n bu gósì. Ya respect, love ya brother man, one love. Yeah. You see, sọ fún mi pé yes respect, you put it on my chest, in my heart, in my love, one love, Jah bless, Jah bless. Yeah. Sọ fún mi pé farmer ni àbúrò ẹ̀. Farmer, kí ló ń jẹ́? Àgbẹ̀. Àgbẹ̀ bíi báwo? Yà. Máa pa àbúrò mi lágbẹ̀. Ilé tó gbìn síbí yìí ó nágbára. Tó kọ́ búrú. Ó jà mí lé. Ó kọ́ ló kọ́. Ó kọ́ ló ní ilé ìmọ̀. Ta ló ní? Èmi mo ní. Tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìgbà tí mo fẹ́ kú òní abúlé tí mo fẹ́ wá sí kò ojú rò mí. Ojú rò mí. Mo ṣàṣọ pé kí ni mo ṣàjẹ́ kí n tiẹ̀ fàyè lẹ̀ kí n má lọ. Gbogbo bó ṣe jẹ́ mi níbẹ̀ ni pé kí ìjà kan rí mọ́tò kan tó lè gbé àìmásìkò tó lè gbé wá síbí. Ká àìmásìkò wá rí mi. Kọ́ wá kọ́kọ́ sọ fún àìmásìkò lẹ́nu géètì pé gbàdá wà nínú ilé tó bá fẹ́ rí gbàdá jókòó kó fìlì. Màsìkò lè fẹ́ tí mo sọ ò lè mọ̀. I don't have interest. Mi jẹ́ interest. Orí gbé mi débi ayọ̀ mi ni o. Jára safara. Ìbàrí àti aláàbà. Láàsìá. O ti ń wọ̀ tẹ́ o ti ń bẹ́ẹ̀ láti. Yàtí mo náà dab man brother man. That dab man.
Dáadáa kí ló dé tí ìwọ fẹ́ pẹyẹ ni. Kò sí tí mi lè pa. Owó ẹ̀ ń gùn jù ni. Máa bá àbùfò sí ni. Wòsùkẹ́ ìyẹn ló ń jẹ́ wòsù omi. Yẹ̀wò. Yà ó try gan, ó gbin nǹkan gidi síbi. Kò sí tí mo fẹ́ tí ò ní fún mi. You don't mean it. Kò sí tí mo béèrè lọ́wọ́ ẹ̀ tí ò ní ṣe fún mi. Ìgbà tí o ṣe páyé fẹ́ ṣe lé mi. Kò sí tí mo dálẹ̀ tí ò ní ṣe. Kò sí tí mo rí tí n bá gbé kódà kó fi gbogbo lé kó fi kówó sí tí n bá kì mọ́lẹ̀ mo gbé lọ́ní. Tingalingali tingali tingalingali ting. O ti já sí ló jẹ́. That's tinglingling. Tinglingling. Ọlọ́run. Tinglingling. Ọlọ́run. Ṣé pé wọ́n ló ní àkóso everything bọ́ẹ̀ lọ? Ohun tó kù tí o lè fún mi tí mo mọ̀ wọ́n níyàwó ẹ̀. Wọ́n máa ń lọ mọ́ra kiri bí olóńgbò ni. Àmọ́ tí bá fẹ́ dánwò lọ́jọ́ kan tí bá fẹ́ jẹ́ kéṣù wà nínú mi gangan tí mo fẹ́ ṣe màá ní kó fún mi ìyàwó ẹ̀ wò. Bóyá kò try yẹn wò. Màá ní kó jẹ́ kémi àti àwọ̀ ẹ̀jọ̀ wẹ̀ nínú balùwẹ̀. Irọ́ yẹn fẹ́ difficult ó lè ní kẹ́ lọ swim ní swimming pool. Ká lọ wẹ̀ lódò. Kí ló dé? Kò sí. Ààrẹ ti sáré bù máṣọ. Burúkú. Kò sí tó fẹ́ láyé tí wọn ò ní ṣe fún ẹ. Ní wọ́ o, mo dédé nífẹ̀ẹ́ gọ́gọ́ ni. How do I ní nǹkan kékeré tí mo fẹ́ gbà ọ́? Kí ni ẹ? Just one thing, brother man. Kí ni ẹ? Ṣé mo lè rí lẹ́kùn yìí yọ? Mo láìkí lẹ́kùn ẹ. Ó lè yọ lẹ́kùn ẹ lọ tó bá jẹ́ pé bàbá ẹ ò ní lẹ́kùn lé. Kò sí. Kò sí. Man la fi di market. Ok, ẹ wá fẹ́ tí ọwá dàbà iṣẹ́ dá. Tó bá nífẹ̀ẹ́ mi yìí náà. Ẹ̀fẹ́ sọ àṣàlẹ̀ yìí dà. Ẹ̀fẹ́ kò sí roṣì. Ẹ̀fẹ́ kọ́ láró la. No, that's not it. Ẹni bá dá àwọn fẹ́ fà wálé àwọn olórí burúkú káyọ̀ lẹ́kùn káyọ̀ fún yìí. Ìwọ ló sọ pé tí n bá fẹ́ kí n béèrè. O ní ká ṣe wá yọ lẹ́kùn ẹnu ọ̀nà káyọ̀. Mi ò tọwọ́ bọ̀ ẹ̀ láhán gbà tó fi sọ. Ó sì jẹ́ lẹ́kùn ló béèrè. Tí mo kọ́kọ́ rí ni. Lẹ́kùn ló wù ẹ̀. Mi ṣá yọ pílà lé. Yeah, but my brother, ìgbà tí mo dé, German tó wà lẹ́nu ọ̀nà yẹn is a useless brother man. Ṣé ló kàn bẹ̀rẹ̀ sí ṣe anyhow sí mi sọ̀rọ̀ sí mi anyhow mọ̀ pé àṣé kò dáyàn mọ́ ni. Mo ní torí kò rí ẹ̀rí ni kálórí ẹ̀rí àkébì tí wàá sọ fún wọn yàtọ̀ sájà bọ́yẹ̀ wà ó mọ̀ bí àjà náà ṣe rí n bá wà báyìí tí wọ́n sọ fún pé wá ọ̀rẹ́ mi rè ó mọ̀ pàjá máa jókòó jẹ́ síbẹ̀ rí bó ṣe rí nìyẹn ó máa dú ẹ̀. Ajá ni. ètè ó ní wọ́ bó ṣe wá wù kó wá rí o ọ máa ń dọ̀bálẹ̀ kémi ni ó máa rò kèmí olóògùn gbogbo máa rò kèmí olóògùn ọ máa rò kèmí ẹni tó bá ti wá látàgbélé ògùn máa wà lọ́wọ́ ní ìdẹ ní kókó tí ò ní bọ̀ tí n bá rí báyìí máa le jù mí. O dẹ̀ mọ́ fọ́pa. Èmi kò fọ́kẹ́. Tíráyẹ mi fọ́ àjẹkù ẹ lọ́fọ̀ kan. Bídíbídí ní bọ́dì mọ́tò yìí dùgbẹ̀dùgbẹ̀ ní bọ́dì mọ́tò mi àbábọ̀ la fi ń gbẹ̀ràn lórí rẹ̀ sí agbádá ọba ọ̀bọ̀dọ̀ ní bólò ṣòkòtò ọba ọ̀bọ̀dọ̀ ní bá pọ̀kẹ̀ èèṣù à. Basra binda tí ń bọ̀ ṣẹ́dẹ́ àtẹ̀ǹgà bọ́ọ̀dọ̀. Orí ẹ̀ ti dàrú. Ló sọ ẹ̀. Tí mo sọ rẹ̀ orí ẹ̀ ti. Ìpẹ̀lẹ́ kò sí àkàlàbù ṣe ìwọ náà. Owó láńlọ́ọ̀dù fẹ́ wọlé. Mo fẹ́ gbé nǹkan tó máa tún mú wá fún ẹ. Ẹran dídín chicken labs. Gbogbo tó o bá fẹ́ ní wọ́n ti dín jọ o. Wọ́n ti dín jọ síbẹ̀ o. Chicken labs. Ṣé o jẹ jòrì? Ṣé jò wá? Àjọ wa bí. Tún méjì wá. Wà á mọ̀ pé mi gan ṣe mi. Kẹ́rẹ́. Ẹlẹ́run. Ẹlẹ́gàrí. Ọ̀rẹ́ tí mi mọ́ta ni o. Láti kó tẹ ọ̀rẹ́ pọ̀. Ọ̀rẹ́ pọ̀. Ọ̀rẹ́ mi má ṣe bẹ́ẹ̀. Ó yá wèrè. Ọ̀sùn adájọ́dù sọ̀rọ̀ bẹ́ẹ̀. Kí ló ṣẹlẹ̀? Mi ò ṣiṣẹ́ mọ́ mi. O ò ṣiṣẹ́ mọ́. Bẹ́ẹ̀ni. Orúkọ mi tó jáde láàárọ̀ yìí, o ò sọ fún pé ò ṣiṣẹ́ mọ́. Kí ló tó wá wọlé tó wá sọ fún mi pé ò ṣiṣẹ́ mọ́ sí? Pàtí mo ṣílẹ̀kùn fún ọ láàárọ̀ iṣẹ́ náà bẹ̀rẹ̀ sí ní lejú. Ó lejú. Bẹ́ẹ̀ni. Ok fine. Resignation letter ń kọ́. Èmi ò nídìí àti kọ́, àti kémi ìtì ẹ̀mọ̀wé kọ́. O mọ̀wé kọ́. Bọ̀ ní sùúrù, kí ló ṣẹlẹ̀ gan torí kò yé mi bó ṣe tẹ̀kùdé tó sọ pé very sign ní nǹkan. Bàbá ọkọ yín ni o. Ọmọ ń sọ mi dẹrú nínú ilé yìí ni. Àti wọ́n tẹ̀ tún wá ṣe gbarambari ẹ̀. Wọ́n wá lọ mú yàn kan wá yẹn nù rasta. Rasta kọ́ bẹ̀rẹ̀ sí ní ṣe bí wèrè pẹ̀lú mi ni. Tọ́ ní kí n máa dọ̀bálẹ̀ kí n máa kúnlẹ̀ fún rasta. Mo fò, má bínú. Gbogbo nǹkan tó bá ṣe fún mi, fi yá mi, wo bí pé mi ni mo ṣe ṣe. Ó máa ní sùúrù náà ni. Tọkọ mi bá ti dé, màá ṣàlàyé fún un. Má bínú ṣùgbọ́n. Mo ti gbọ́.
ṣòdẹ̀ tí wàá jẹun báyìí. ọgbọ́n jẹ díẹ̀ wà àmọ́ kò yọ mi. ó tiẹ̀ ṣe ó ṣàbínú ìbínú. padà sẹ́nu iṣẹ́. Gbàdámọ́ sí ọkọ̀ àwa. Gbàdá oníkẹ̀kẹ́. Àbínú. Gbàdá o. Gbàdá oníkẹ̀kẹ́. Gbàdá tí o ṣe pààrọ̀. Gbàdá oníkẹ̀kẹ́. Ọmọ ìyá onípààrọ̀. Gbàdá oníkẹ̀kẹ́. Gbàdámọ́ sí oníkẹ̀kẹ́ o kọ́sítọ́mà dáadáa ni. Dídán ni yóò máa dán iṣẹ́ olúwa ẹ má tún wò. Láyé ò fà padà ẹ má ṣe kọjá wé màá lù ó. Ẹ̀yin ló mọ ẹbí yẹn tọ́yà ẹ̀ gbàdá ti ṣí wá. ní ìfẹ́ wọ́n kàn ṣe ọdẹ tí fẹ́ kú. ẹ tálẹ̀ bèrè sà. yàmá ní máa get gírì tántálà ní máa get gírì. ó mọ tántálà lórí ọ̀kadà. Wonderful man. tántálà yẹn là béèrè. Your brother man get this building. kó má yẹ chairman ẹ ń bèrè sà. Àbúrò lónìí. olónìí ibẹ̀ dẹ̀ sáyẹ̀ lílo. máa fọwọ́ káwọn ẹ má máa gbẹ́ ìlóògùn ṣèrè ni. You man no get respect man. ẹ̀ ń tó níbí là ń béèrè. ẹ sà lórúkọ wọn tẹ́ ń bèrè. Túnjí ọ̀gá ẹ̀ tó níbí àbí kò ṣe èèyàn kọ́kọ́ ló gbẹ̀ síbí. kò sẹ́ni tó ń jẹ́ Túnjí níbí báyìí sà. You man no know Tunji man. This man no know nothing brother man. kò sẹ́ni tó jẹ́ Túnjí ń bí. bẹ́ẹ̀ni sà ẹ má gbìn kò sẹ́ni tó ń jẹ́ Túnjí báyìí. kí lorúkọ ọ̀gá ẹ̀ tó gbẹ̀ síbí. bóyá chairman ẹ ń bèrè sà. Oh my God. kí ló ń wí. Oh my God. chairman báwo. Anthony B ló ń jẹ́ chairman. Oh my God. Is it the chairman? orúkọ òsì chairman òsì ní orúkọ ẹ̀ àbọ̀gbọ̀ Túnjí Ọlámilékan Àyìndé. ok sà. Respect. kẹ́ tó lè wọlé sà ẹ máa ní láti sign ẹ máa kọ orúkọ yín àti àdírẹ́sì yín sí i. Wonderful man. má ṣe kí ni. This is disrespect brother èmi man. àkọrúkọ kó tó di pé mo wọ ọ̀dọ̀ àbúrò mi. Disrespect èmi brother man. àkọrúkọ kó tó di pé mo wọ ọ̀dọ̀ Túnjí. You don't know nada. Brother, let me tell you this something, this one, you don't disrespect my brother man. Your brother man. màá kọrúkọ kí tó wọ ọ̀dọ̀ Túnjí Jágbọ̀n. Túnjí Let me Jágbọ̀n tell you. Wobi. Your brother, he step you on te gree. Your brother man, he do you. Puyaka man. wọ́n bóyá Boom shakatak. Bolaga. Boom shakatak. mo tó ṣe o máa ṣe bí ìbọn ni. You ma blow man. ká ní mo níbọn ó yẹ kí n ti fọ́ lórí dànù. Bolaga. You man fall lórí down man. mi ìwà níbọn Hey man. ọlọ́ọ̀mí níbọn. Yes brother man. tí n bá tọwọ́ bọ̀ ilé yẹn lójú ọwọ́ yìí tí n bá ti bọ̀ yàn lójú kò ní jí. You ma bush. owó rẹ̀ ó lè má lè gbà tán. One blow seven die, brother man. Yes, man. One blow seven die, brother. You might touch my friend. You might touch my friend. You might fọ̀rọ̀ ó ti lù mí pẹ́. security. You disrespect. God bless. máa kí àrífín burúkú. bọ̀dá mi kí ló ń ṣẹlẹ̀ kí ló dé tẹ̀ ń bá security fa wàhálà náà. Túnjí Hey, oh my God. Túnjí God last. ṣé o tó fẹ́ fọ́ fojú mi rí ni nínú ọ́fíìsì ẹ̀ ṣé o tó fojú mi rí rè o wá gbọ́ lórí burúkú jáwọ́rin wọ̀nyí o gbé sí ẹnu o gbé sẹ́nu bí bọ̀dá mi ẹ stop nǹkan tẹ̀ ń ṣe ìyẹn ṣòṣì tó wù. Hey, brother man. ẹ stop nǹkan tẹ̀ ń ṣe yìí ẹ sọ fún mi kí n tó kúrò lépẹ̀ ń bọ̀ bí mo fi yín lẹ̀ lé ní náà. lóòótọ́ ni o mọ tó ń wí ẹran ò sọ fóun kó tó di pé òun jáde ó ti ṣapákí fẹ́ràn You see. o rí bóyá sọ méje káṣà Brother man, you don't do that to your brother. káṣà tó ń wà nínú kéèjì tí Nigga, òun man. kàn sọ fún kó tó jáde. Enough respect. ẹ èmi ló ń gbáwọn ilé ìsọdún ẹ ló ló pé ó ní ìwọ tó wọ rè ìbàjẹ́ ẹ̀ pọ̀ ìbàjẹ́ ẹ̀ pọ̀. One more boom shakatak. One pulaga. kí n fọ lẹ́pọ̀ àbí kí ló. Kolaka. pé ṣàkátà wọn ló bàjẹ́ jù Yeah, Rastafari. ó bàjẹ́ Enough respect. Rastafari rest respect. Yeah, man. wọ ibo lọ́fíìsì ẹ̀ wọ apá òsì àbá apá òsì. Yeah, man, anytime tí a wá bá ń bọ̀ ní office, man. Only láti respect, brother, man. Eh. Respect, brother, man. What is wrong with your boy scout, brother, man? ó dàgbà sí èrè ní bọ̀bọ̀ yìí. Ragbada, Give me one blow, sir. ẹ má gbà, ẹ Give má me gbà. one shakata. One shakata. You know, give him one shakata. wàá sọ fẹ́ ké ni ojú ẹ̀ lé mi. Why your eyes do? Wait. wà ibo láti lè rí nǹkan kan jẹ o bóyá bí àmàlà. No. tábàdé ra àmàlà bí We now want yam issue and ewa. iṣu àtẹwà. Yeah. bí ẹwà gọ yìí. Yeah. níbẹ̀ jùlẹ̀ kí. Brother man. brother man. Respect. Kakine puti kanton. Kasi bengi dem geri mandong. Kasi bene gem de bizabara. bọ́dà gbàdá. Yes man. nọ́ọ̀bù láti lè rí iṣu àtẹwà. bọ̀dá Hey, let him send him bọ̀dá ẹ máa bọ̀ wọ́n máa. àbògbọ́n tó ní mẹ́sẹ̀gì àwọn àdúlédè máa ránṣẹ́ ó pọ̀ jẹ́ ń dá lè ránṣẹ́ lọ. òun náà wọ́n máa bá yín gẹ̀. Is it ma láti get oúnjẹ. ó ń sunkún. mi ò kéré. Ojú ẹ̀ lé mi ni. gbogbo bóyá ń ṣe mi ó dàbí pé kí n dáràn sí bọ̀bọ̀ ìlọ́run. Respect.
àlọ́ ṣe bíbí kí n dáràn sí bọ̀bọ̀ ìlọ́run. Let's do that, brother. Kí lẹ fẹ́ ṣe? Mọ́tò yìí ni mo wò. This one. Mọ́tò yìí ni mo wò. Mọ́tò ìkan lára àwọn staff ni. Ó ṣe bíbí kí n fọ́ gíláàsì ẹ̀ dànù. No. Eléyìí. Brother. Beside. Ó ṣe bíbí kí n fọ́ gíláàsì ẹ̀ dànù. Wait, hey. This one. Respect. Filẹ̀ no. Obi tó o bá fẹ́lẹ̀ jẹun. Láfẹ́ gíláàsì eléyìí lágbára. Náà bàbá fọ́ ìgbẹ́ yìí. Ẹ máa bọ̀. Eléyìí sọ. Kí ló tẹ fẹ́ bá yé mi jẹ́ Yóò bá báyìí? yé ẹ jẹ́. Ẹ máa nìṣó mi. Ọ̀pọ̀ ìdí mo fẹ́ dárò sí Ẹ máa ọ̀run lórí burúkú. Ohun security. Fún eléyìí bíbí. Ṣé sálárì ẹ̀ ká kẹ́ máa Mi máa lọ sẹ́ kí ni nígò. Mi máa sẹ́ nígò. Má lọ tẹ̀lé ní ibi fẹ́ ká wú ọ̀dàlù. No, nada. Ẹ má lọ bí ìṣọ́bẹ̀. Bí ìṣọ́bẹ̀ tẹ̀ fi kó nǹkan kábí fọ́ gíláàsì mọ́tò yìí. Bí mo yẹ lálàá yẹn nìyẹn o. Bí mo yẹ lá nìyẹn o. Àní bí mo yẹ nà tó yìí. Mo ní bí mo ṣe gùn tó yìí. Mo máa ń gbọ́mọ̀ jó mà ní. Èmi ń gbọ́mọ̀ tún jí, mo ń gbọ́mọ̀ tún díjó. Díẹ̀ mà ló kù. Ohun tó kù kì í ṣe gangan ni pé kán gbọ́mọ̀ yẹn sẹ́yìn mi. Kán wá bá mi wá ọ̀rọ̀ tí ò balẹ̀. Kán wá bá mi wá kí n sún àtọ̀já. Kí n wá mú fídà kí n fi sọ́mọ̀ lẹ́nu lẹ́yìn. Ohun tó kù tí mò ń retí kí n ṣe nìyẹn lójú àlá mi. Láì ṣe kí ẹ. Ẹ́ Tí ì ṣe pé òun ṣe náà ní. ohun tí mo ṣe lójú àlá jù náà nílọ, mo ń pàṣẹ fún ọmọ gbọ́ngàn mà ní. German, enough respect, man. I tell you the truth. Kò sórí ẹ̀ kò gbọ́ kò gbà. Understand me now? Sórí já táwa súnmọ́, ó jẹ́ kó yí àwa pé bá ṣe súnmọ́ làwa ṣe já. Bí wọ́n ṣe wà, ó ní láti gbé súnmọ́ já Rastafari. O ti understand? Sórí àlá tó lá yẹn, boom shakatak. Ó léwu gan-an. Ó léwu gan-an torí pé àbúrò ẹ presently tí ò bá tí ì lu ẹlẹ́dàá ẹ. I am very sure in very soon ó sì ń bọ̀ wá lu ẹlẹ́dàá ẹ ni. Wá. That is a valid point. Wá. Máa yẹ kó jẹ́ pé Jaiz Wi-Fi ara yìí. Ó ní máa padà ràn sí ẹ̀ o. Má máa sọ̀rọ̀ burúkú sí bó ṣe bá ní pé bóyá orí mi wọ́n máa padà lò. Ta ló fẹ́ lórí mi? Ó kàn wò mí báyìí ní orí àpèsìn ńlá lórí mi o. Orí àpèsìn. Title film nìyẹn man. Ta ló ṣe? Yorùbá film like that. Title film ni. Ó dà orí àpèbọ lórí mi o. Àpèbọ. I don't know that one. Wọ́n ti ṣe yẹn náà rí. Gbogbo nǹkan gbá ti jẹ́ kórí mi ní dáadáa náà ti ṣe rí. Oríire lórí mi o. Àbájọ wọ́n ti ṣe orí ẹ̀ tán. Wọ́n lórí mi tán. Wọ́n ti lórí ẹ̀ tán. Akílà ń sọ kí ló tún sọ ìdúró lọ́sùn máa lórí mi tán nígbà tó ṣe agímọ̀ǹtì. Well, let me tell you what you don't understand. Ṣọmọ Buju Banton. Dáadáa. Ta ni Buju Banton? Èbí bí wèrè ẹgbẹ́ tí mo sọ pé òun máa ń nírun funfun tí wọ́n fi ní dúdú tí mo fi ń sọ fẹ́ pé bá mi. Bàbá káwọn nìyẹn o mọ anything you don't know nada. Mi ì mọ nǹkankan. Yeah. Well, let me come down kí n break ẹ̀ wá sí level ẹ̀ Shakademus àti Pliers. Àwọn méjèèjì tó ń wo ẹ̀wọ̀n ọwọ́ ara wọn kan tó jẹun. Ìwọ ti ń wo ọwọ́ àbúrò ẹ̀ kó tó jẹun bó ṣe gùn tó yìí tó nà tó yìí push your man. O need it. You don't need no man begging your brother man for food, man. You don't need it, man. No respect. I listen me. You enjoy your life. Apakrasu Peter Abayasda. Apakrasiti Peter Adnami Adima. Èdè tí bò nìyẹn. Ìtumọ̀ ẹ̀ ni wípé tí bàbá wọ̀wọ́ ẹ̀jẹ̀ ń dọ̀tí ọlọ́ṣẹ́ bí òun padà pa mí kú. Ó la prakasi dà. Ó ní o kò lè yé wa o. Ọwọ́ àwọn ègún mo kíkọ́ o. German, help me man. Bó ṣe wà yìí, jẹ́ kí n sọ fún kan fún ebi ò ní pa ẹ̀. Àtẹ́lẹwọ́ ẹni kò kí n tọ́ni jẹ́. Your fist, man. Use your fist, man, to feed your mouth, man. No respect. And I tell you the truth, man. Wo jẹ́ kí n sọ fún ẹ ọwọ́ ẹ tó bá fi ṣiṣẹ́ wàá jèrè wàá jẹun wàá yó
má wo tábúrò ẹ fẹ́ fún ẹ. Who is your brother? Who the hell is your brother, man? A máa rìnrìn àjò kan, ìrìn àjò ọlọ́jọ́ mẹ́ta. Ìrìn àjò, yes ma. Ṣé tẹ̀dá? Folio, Beckelis, King on the bass, oxygen on the bass. Oh my lele, one be one do with you, can't share the wow. You don't know what you're missing, girl. Oh my lele, one be one do with you, can't share the wow. You don't know what you're missing, girl. I'm gonna get it back, and yeah, we can back it. So my beat it back, we can do it in the toilet. I'm gonna get it back, anywhere we can back it. Come on, let's back it, do it in the toilet. Oh, I'm a lele, one be don't know what you're missing. We just oh, my lele, one be don't know what you're missing. Get up in your style, and your dress good to find. It's all about me and you tonight, night. Girl, I'm all yours tonight. Now you and me today. But tomorrow, mommy, you'll say, like on Nimo, this Spartacus. Nimo, be pom. Okay, she DB, your day. And me, Gangani, your money, your door. Give it to you, girl, no stop. No stop. Oh, yeah, we can do it anyway. While you walk on a shadow. Let your body be on my body, girl. Bambi, oh my lele, one be one do with you, can't share the wow. You don't know what you're missing, girl. Hey, how you doing? Fine, sir. Sure. I do quite a lot. Sorry, what's this noise about? Bọ́dàgbàdà ni àti Rasta. Wọ́n ṣe fàájì. Wọ́n kọ́ àwọn obìnrin tó pọ̀, wọ́n pọ̀ gan. Fàájì ń ṣàn bí wèrè inú ilé ni. Lọ yí orí sókè báyìí. Nínú ilé mi. Ó jù bẹ́ẹ̀ lọ tẹ́lẹ̀. Okay, kí ni ìwọ wò tí gbogbo yẹn fi ṣẹlẹ̀? Tó fi gbà wọ́n láyè tán fi wọnú ilé. Àbí kí ni mo gbà yín síbí as security fún? Ẹ̀gbọ́n yín ni. So? Ẹ̀yin délé ní gbogbo nǹkan tó bá. Ló ṣe lè ṣiṣẹ́ ibi iṣẹ́ mọ́. Kí ló fariwo nínú ilé? Mo sọ fún mi pé ó kọ́ ọ̀la sí kíni. Ṣé àpẹẹrẹ ti pọ́n mi? Àjọ ẹni. Oh my lele, one be one do with you, can't share the wow. You don't know what you're missing, girl. I'ma get take a back, and yeah, we can back it. So my beat take a back, we can do it in the toilet. I'ma get let's back it, anywhere we can. Boom chakata, brother man. Tunjege, one love man, one love. Yeah, èmi àti Gbàdà ni a ní outing, you know, as a socialite. As an entertainment icon, without decided man to carry the girls to the event. Yes, man. That is why we're doing some, you know, exercise before the event. You get me now, brother man. Boom shot. Omura Loki. But I must go rubbish station. Yes, man. Brother. Hey, brother man. Come, let's enjoy. Yes, baby. Start dancing. Start dancing, brother man. Go handle him. Come on, let's
báyìí o kéèyàn kúrò ní láti jẹta kó má pè ká tún má pè kó má gbé fóònù ibo la wá mọ̀ pa máa wá wọn sí báyìí. So what's your problem? Kí ni wàhálẹ̀? Ní kí ló dé tó kó rẹ sínú ìrònú? Ẹni tó fẹsẹ̀ rìn lọ ṣe ó léwọn ọmọnà tó máa fi padà wálé ni. Ibo ló mọ̀. That's your business. You don't need to bother yourself. And gbogbo nǹkan tá à ń sọ yìí náà mo mọ ibi tó wà. Yeah, mo mọ ibi tó wà mo kò fẹ́ jẹ́ kó sinmi dáadáa nítorí wọ́n bá ti set. Then I will know what next to do. Ibo náà wà. Oh, police station. Police station. Kí náà ṣe ń bẹ̀? Wọ́n ṣe ń bi ní nìyẹn. Báwo náà ṣe débẹ̀? Bẹ́ẹ̀mi náà ṣe béèrè nìyẹn. Àwọn àti Jara Staffa àbí kí ló ń jẹ́ respect. Wọ́n dẹ̀ lọ involve ara wọn nínú nǹkan deal tí wọ́n mọ nǹkan kan pa ẹ̀. Wọ́n kó wọn mọ́rúgà ni àtàwọn adigunjalè lọ́jọ́ kó wọn papọ̀. Àwọn police station bẹ́ẹ̀ wọ́n gbádùn. Mo ti mọ̀ pé Jara Staffa yìí ó máa padà kó bá wọn at last ni. Kò tí kó bá wọn. Mo tẹ̀ mọ́ kó ti kó bá wọn àmọ́ kí la máa ṣe ń sìn gbáwó la máa lọ bá wọn sìn. Lọ́bá ta ni? Ká lọ yọjú sí wọn at least. Hey, sorry darling. I am not going to go out of my comfort zone to look for anybody. No. Kàn sí mi torí wọ́n bá ti pé dáadáa then I will know what next to do. Ibo ni police station yẹn bí akémi dẹ́ lọ. Kí wọ́n lọ without my consent? Like ṣáà ní fi wọ́n sílẹ̀ síbẹ̀ náà. Look, do I have anything to eat in the house? Get me something to eat. I'm asking me, Timobati, you are okay, or I can look for something to do. Can I get water or something? Mr. Fiji, ọ̀rọ̀ yìí ti kọjá bẹ́ẹ̀ ṣe rò. Ọ̀rọ̀ Mr. Agbada, ó ti kọjá nǹkan tó ń sọ yìí. Ẹ̀ṣọ́ jìnnà ojú tí à ń sọ̀rọ̀ pa yìí, ọ̀daràn paraku ni. Apààyàn ni àwọn ọlọ́pàá ti ń wá tipẹ́, especially àwọn Ọ̀yọ́ State Division. Kí n má tàn yín, a máa ṣe ìwádìí ọ̀rọ̀ yìí dáadáa. Nítorí pé egbò yìí jẹ́ egbò lé o, káwá fi dá oúnjẹ kọjá. Ìgbà tí bọ́dà mi gbọ́dọ̀ rán àwọn ní Kirimọ́jú. Ẹ wo ọ̀gá, mo understand yín, mo dẹ̀ gbọ́ gbogbo ọ̀rọ̀ yín yé dáadáa. But I believe there is still something you can do to make him have a soft landing. Sherry, ìtorí ẹ̀ ni mo ṣe ní kàn jẹ́ kí n fojú kàn yín fún ara mi. So that ẹ lè bá mi find way out of it, ẹ ràn mí lọ́wọ́ ẹ jọ̀ọ́. Ṣọ́ni bá rìn ṣọ́ni bá rẹ́ tí àwọn àgbà máa ń sọ nítorí irú ìṣẹ̀lẹ̀ báyìí ni ẹ̀yin gba èrè ọ̀daràn jẹ ẹ̀ ń pariwo yí pé kòríkòsùn yìí ni ẹ̀jọ́ ń ṣiṣẹ́ papọ̀ ni ní ẹni tí ẹ̀ mọ́lé mọ́ ọ̀nà ẹ̀ jùkẹ́jọ́ máa pàdé níbà lọ àmọ́ mo bá yín dúpẹ́ because ọ̀daràn yìí ti jẹ́ ká mọ̀ yí pé ẹ̀ mọ̀ kọ́kọ́ nípa ọ̀rọ̀ yìí tí kì bá ń ṣe bẹ́ẹ̀ ni kí nìkan tí àbá máa sọ but mo bá yín dúpẹ́. Thank you very much, Inspector. You are welcome. Sugar. Okay, so kí ni next thing tá máa ṣe báyìí? Since they design bail bond wọn ẹ lè máa mú wọn lọ. Thank you so much. yóò ní débẹ̀ o ní sórí burúkú alájọbí ò ní fi ẹlẹ́ mi mọ kọ́kọ́ pa ẹ̀ oore o mi ò mọ̀ o. Bọ̀dá mi ẹja lọ. mi mọ kọ́kọ́ pa ẹ̀ o. Mi ò rí irú ẹ̀rí láyé mi. Gbogbo ẹ̀ tí ó ti sú mi. No, it's all right. No. Bàbá, kò sí wàhálà. Mo máa mọ nǹkan tí máa ṣe fúnra mi. Aláti ṣe mi báyìí, òun ló máa ti ṣe ara ẹ̀. Kò sí wàhálà. All right. Ọlọ́run bá sọ̀rọ̀. Kí ló kàn yín? Ẹ̀yà kí ló kàn yín pẹ̀lẹ́ tí mo bá sọ̀rọ̀? Gbọ́dọ̀gbọ́dọ̀ ẹ sọ̀rọ̀ yín o. Gbọ́dọ̀gbọ́dọ̀ ẹ sọ̀rọ̀ yín má jẹ́ kí wo tu yín o. Kí ló fa gbogbo yẹn? Òde ní sùúrù náà, ní sùúrù fún. Ish! Dákẹ́ nu ẹ. Ọ̀rọ̀ fámìlì wa ni kò sí ìtókùn ẹ̀. Ok? Ẹ jọ kí ló dé tẹ̀ ń dojú tì mí náà? Kí ni ìsúnmọ́ gbogbo nǹkan tẹ̀ ṣe yìí?
ṣé ẹ lè ṣàlàyé fún mi ṣé ẹ ní reason tẹ́ fi wù gbogbo wà tẹ́ wì ṣe fẹ́ gbọ́ lẹ́ni ẹlẹ́ni ẹ ní sunulé ẹ lè sun ibi lẹ́ni ẹlẹ́ni rẹ̀ máa kúrò bí mi ò fẹ́ mọ́ ẹ fẹ́ ṣe torí ọ̀rọ̀ yìí ti sú mi kí ni kẹ́ẹ̀sùn ẹ̀jẹ̀ ni o lè wojú yín mọ́. kẹ̀kẹ́ mi yí ló kú lábúlé kí tó kú ọ. ọjọ́ náà bí kẹ̀kẹ́ mi wò mọ́. ẹ máa lọ ẹgbàá mi gbogbo yẹn mi ò máa ìdíkiri àwọn kẹ̀kẹ́ mi fún yín àmọ́ pé ẹ máa dúró síbi ajá máa gbé nílé kò jọmọ lálẹ́ ìdẹ máa lọ ẹ máa lọ. tani ta ló ń ké gbọdagbada wọn ké ó mọ wọn. àwọn mọ wọn dáadáa wo bó ṣe ń ké wo mi bó ṣe ń jáde. Ọlọ́run ò mọ wọn wọ́n ṣeré ni mo mọ nǹkan tó máa ṣe wọ́n tí mo máa mọ̀ pé ó jẹ́ kí n kànú pẹ̀lú gbogbo eré ìtọ́ṣe wàláhì wọ́n àti ni bó ṣe rí wọ̀nyí wọ́n ṣe fi ẹ̀yin wọ́n bá ṣe fíìmù tó kíkún ló ti ṣe ẹ̀yin máa fi fíìmù ṣe fíìmù. mo mọ nǹkan tẹ́ máa ṣe tí mo fi mọ̀ pé ó jẹ́ kí n kànú pẹ̀lú gbogbo eré ìtọ́ṣe kọ́bọ̀ ẹ̀ ń lọ ni ẹ̀yin ẹ sọ́ra yín di àǹtàbà. wọ́n tiẹ̀ ní sùúrù fún wọn wọ́n ń ké omi ń jábọ́ lójú wọn kò rí o. ẹ̀wẹ̀ bá mi bẹ̀ tó sórí kó gbà tó sójú kòdògbò ránù sí ẹjọ́ wẹ́rẹ́ bá mi bẹ̀. ẹ̀yin náà tó fẹ́ bọ̀rọ̀ jẹ́ ń sìn ẹ ló ṣojú kòǹgbà ó ṣẹnu gbùdùgbùdù ẹ̀yin náà ò ní jẹ́ máa ṣe nǹkan tó ní kẹ́ máa ṣe ẹ jẹ́ kí n bá yín lọ. má bẹ tó ṣàrà ṣú ọ̀rá nu òjì ríranu ọmọ kí mo lè jì kí n tó kúrò bí o àbí kí n tiẹ̀ bá nǹkan jẹ́ sí wọn lọ́rùn tó bá máa lọ máa lé mi lóòótọ́ lóòótọ́ ojú ẹ̀ máa tì mí máa dáràn sí lọ́rùn kí ni ṣé ìṣèpọ̀ mọ́tò gbà tó yí. gbà mí ṣé àmì rè ewo ládùúgbò ẹ tẹ bá pẹ́ ní tó fi hàn ẹ máa bèrè lọ́wọ́ ẹ tó lọ́wọ́ ewo ládùúgbò náà kí ló ń tó gbé tí àmì jáde bó gbogbo èmi. sọ ẹ bá ṣe pé fún jàre ṣáà ilẹ̀ wọn máa ṣe ẹ̀ẹ́dẹ̀ bèrè lọ́wọ́ ẹ tó wọn máa ṣe. fẹ̀rẹ̀ wọ́n lọ́wọ́ ẹ níṣẹ́. ta ló pariwo ní burúkú. àṣẹ lílọ ló bọ̀ ẹ máa káàbọ̀ o ṣọ́kọ̀ òjèpo kí ni rádaràda ẹ wo ẹ̀yin èèyàn ẹ má bínú o ẹ máa ṣe ọ̀pọ̀lọpọ̀ sùúrù fún mi sùúrù lẹ máa ṣe mò ń bọ̀. torí àárín yẹn lóde gbàdà gbogbo orí burúkú òṣì tó ṣe pátápátá lẹ́kọ̀ọ́ lọ́ti jẹ́ kí n gbogbo ẹ̀ pátápátá lọ sọ fún mi kí ló ta yí ẹ̀ rí báyìí ẹ̀kọ́ òun kó má lọ ó ní dandandandan àfi kó lọ ó tún lọ òní rògì kọ́kọ́ ó ṣe orí burúkú tó ṣe títí tó fi tẹ́ láàrin ìlú òun ló tún ṣe tó fi tẹ́ lọ́hùn tó fi tẹ́ lẹ́kọ̀ọ́ kí ló dé àrí kankan kò sí kankan tá a rí àfi travel bag nìkan ló gbé dé òun nìyẹn ká láwọn ọmọ wà mí báyìí kí làwọn ọmọ fẹ́ máa wẹ̀ kí ló fẹ́ máa sọ táwọn ọmọ bá sí lọ́dọ̀ Ọ̀yọ́ ní pààrọ̀ ṣé ìwà burúkú ìwà òṣì ìwà òfun ìwà rádáadáa tóun iná làwọn ọmọ máa bá lọ́wọ́ ẹ ṣé irú ìwà yìí náà ló fẹ́ fi sọ́wọ́ àwọn ọmọ àbí ṣé wọn fọkàn ni mo fẹ́ ẹ ní gbàdá èmi ti ṣe májàmú ti bá ẹlẹ́dàá mi ṣe májàmú wípé ìjọkọjọ tó bá padà dé sáàrin ìlú yìí ọjọ́kọjọ tó bá padà dé sáàrin ìlú yìí bó ṣe fi mí lẹ̀ náà ló ṣe máa bá mi ọkùnrin kankan ò ní gun orí mi ibi tó dẹ̀ fi mí sí iná ló máa ti bá mi àmọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí gbàdá mo ń kó jáde kó nulẹ̀. ohun tí mo ń béèrè náà nìyẹn o gbogbo tí mò ń sọ látàárọ̀ náà nìyẹn tí mò ń retí ibi tó fẹ́ gúnlẹ̀ sí kó tó máa nù mí lọ́rọ̀ o orí burúkú náà ni mi ò mọ béèyàn ṣe fẹ́ ṣe dáadáa níbi tó lọ nígbà tó orí burúkú bá ti pọ̀ jù nínú orúkọ èèyàn ó ní mo ṣe ń bí ẹ pé ibo ló ń kẹ́rù lọ ibo ló ń lọ ìwọ láyé mi ìwọ lọ́run mi. ó sú mi ìwọ orí burúkú tó ń wí lọ ó sú mi ìwà ìníròrí tí yàn ń wù ní gbogbo ìgbà ó sú mi mi ò ní owó
tí mo fẹ́ fi máa sanwó ilé ìmọ̀ ìwọ ọkọ tí mo dẹ̀ fẹ́ gbádà ó lówó lọ́wọ́ ẹnu ló ní àsún ẹnu ní ilé àkọ́kù tó ti kọ́ kí tó mú ẹ̀ àìfẹ́ rárá gbàdà tó ti kọ́ lé yẹn ìṣẹ̀lẹ̀ òfin ilé yẹn lè láti jọ yìí gbogbo ṣẹ́ńjì tó dẹ̀ rí níbi kẹ̀kẹ́ orí burúkú tó ń ṣe kiri ìránù òṣì òun ló fi ṣe wo bí wọ́n ti talẹ̀ bàbá tèmi o owó tó dẹ̀ kó fún mi kọjá bẹ́ẹ̀ torí èmi wá ní làákàyè ilé tó ti kọ́ ilé àkọ́kù tó ti kọ́ kí n tó fẹ́ rárá tó fi sílẹ̀ tó yà sí mo ti ní kọ́kọ́ gi mọ́ wọ́n ti kangi lé wọ́n dẹ̀ ti kọ́ páànù sí mo dẹ̀ ti rẹ́ yàrá mẹ́rin ń bẹ̀ yàrá mẹ́rin ni mo ti rẹ́ ibẹ̀ ni mò ń kó lọ báyìí. ṣé kìí ṣe ilé bàbá yín tó wà lójú òre wọ́n ti ta. tó wà níbi gbàgede ká tó bàbá kọjá bí ogún rìn díẹ̀. wọ́n ti ta wọ́n dẹ̀ ti fún mi lówó tèmi. owó tàbúrò ló dé fún ẹ. bẹ́ẹ̀ni rẹpẹtẹ. ó dẹ̀ ti kan páànù o ti kangi sórí ilé o ti kan páànù o tún rẹ́ yàrá mẹ́rin. mo rẹ yàrá mẹ́rin mo rẹ o ti ṣe sùn. kí n tó kí ẹ pé o ṣe kí n tó dọ̀bálẹ̀ kí ẹ ṣé kìí ṣe pé o ti sọ fún gbogbo àwọn ará abúlé pé ìwọ ló kọ́. oníranù. ìwọ ló kan páànù sórí ilé àti. ìyẹn ló tún bá ẹ èmi ò ṣe ẹlẹ́jọ́ wẹ́wẹ́ bíi titi ẹ. wọn kò níranù yẹn wọn kò lẹ́jọ́ wẹ́wẹ́ ní. láì lówó lọ́wọ́ náà ìṣì ti fẹ́ máa káwọn aráàlú ó pé wọ̀lú kọ́ lé ti fẹ́ máa ṣàkọ láàrin ìlú ò tí ì ṣe ìjì náà. mo ti ní nǹkan mo ti dọ́kùnrin. kí ló ní. mo ti dọ́kùnrin báyìí. kí ló ní gbàdá. mo ti bímọ bó ti ẹ̀jẹ̀ gbọ́dọ̀ wà kọ́ ló wà kó jẹ́ pé ó wà lọ́dọ̀ girama èmi náà dẹ̀ ti kọ́lé mo ti kangi sórí ẹ̀ mo ti kan páànù sí adẹ̀ ti rẹ́ yàrá mẹ́rin. ilé ìwò. ilé tó kọ́ ṣe bó sọ fáwọn èèyàn ó dẹ̀ tún ní owó tàbùà tàbùà wà nílẹ̀ lára owó tó wà nílẹ̀ àtún máa fi gbégbé sí ayé wa kò ní sọ pé báwọn ń padà ṣe kò mọ́. ó jọjọ wo ayé ọmọ ìdá mo ń lọ wo fímílẹ̀ padà fímílẹ̀ mi ò ráyè o mi ò ráyè wo ọmọ ìdá.